Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹni tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tí ò ń come across program mi, ẹ bá mi fi etí ìfẹ́, etí àgbọ́yé, etí òye, etí ìmọ̀ kẹ́ fi gbọ́ program mi. Má ì torí pé o ti mọ̀ mí rí àbí o pé kí ló fẹ́ wà lẹ́nu ẹni yìí, kí lẹni yìí fẹ́ sọ. Jọ̀ọ́ bá mi fi ara balẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìkìlọ̀, àkíyèsí fún Nàìjíríà. Àkíyèsí fún Nàìjíríà. Ẹ bá mi tag gbogbo àwọn ìjọba wa pátá, gbogbo àwọn ológun wa pátá, gbogbo àwọn aṣíwájú wa pátá, gbogbo àwọn chief of judge wa pátá, magistrate wa pátá, gbogbo àwọn amòfin wa, agbófinró wa pátá. Ẹ bá mi tag wọn, pàápàá jùlọ àwọn imam àtàwọn christianity àtàwọn professor wa, ẹ bá mi tag wọn. Ṣé rí ní àkọ́kọ́ gbogbo àwọn tí jàǹbá ṣẹlẹ̀ sí ní Kwara State, mo bá wọn kẹ́dùn àti gbogbo àwọn ọmọ tó kó lọ pátá. Ọlọ́run á jẹ́ kó rí ọmọ yẹn, Ọlọ́run á jẹ́ kó rí gbogbo wọn. Ṣé rí kò sí bí a ṣe máa sọ̀rọ̀ Boko Haram tí a ní sọ̀rọ̀ àṣà. Kò sí bí a ṣe máa sọ̀rọ̀ Boko Haram tí a ní lọ wá ìtàn. Kò sí bí a ṣe máa sọ̀rọ̀ Boko Haram tí a ní lọ sọ̀rọ̀ nípa nǹkan tó ń pè politics. Mo máa ń sọ ní program mi pé mi ò like politics. Politics is a dirty game. Wọ́n ní bí ọmọdé ò bá bá ìtàn, ó máa bá àrọ́bá, àrọ́bá dẹ̀ ní bá ìtàn. Ṣé rí ní àwa náà ti dáyé níwọ̀nba díẹ̀, kó tiẹ̀ jẹ́ pé ìwọ̀nba díẹ̀ tá bá. Tí ẹ bá lọ wo gbogbo àwọn ìjọba tí a ti ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà tí a ti wà yìí, mo sọ fún yín pé ààrẹ tó wà ń bẹ̀ game changer, òun ni first democratic president tí a máa ní, tó ń pè democracy. Awólọ́wọ̀ wọn ò jẹ́ kó débẹ̀, MK wọn ò jẹ́ kó débẹ̀. Ó nídìí o, mo fẹ́ reverse ẹ̀ padà. Ọlọ́gbọ́n olóye o, tí ẹ bá máa sọ̀rọ̀ Boko Haram, ẹ máa lọ wá ìtàn ló máa fi yé yín. Tí ẹ bá máa sọ̀rọ̀ Boko Haram, ẹ máa lọ wá agbára. Tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ Boko Haram, ẹ máa lọ wá bí ẹ̀sìn ṣe bẹ̀rẹ̀. Tí ẹ bá wo ibi tí wọ́n àtàkì jù Kwara, desert ni. Gbogbo ibi tí Boko Haram àtàkì pátá tí wọ́n pè Fúlàní, desert ni, boundary ni. Àwọn òyìnbó ló wá pín ilẹ̀ fún wa. Kí wọ́n dò tó wá pín ilẹ̀, tí ẹ bá wo ibi tí ẹ̀sìn tí wọ́n pè ní religion, ibi tó ti gbé dúró, òun ni Ìlọrin tó ti dá sí méjì. Ọlọ́gbọ́n olóye o, ṣé rí àwọn ọmọ Yorùbá a pín mẹ́ta, bẹ́ẹ̀ ni a pín mẹ́ta nù ẹ̀sìn tí ọmọ ẹ̀dá ènìyàn ṣe láyé ní Nàìjíríà tí a mọ̀. Tí ẹ bá wá Muslim àti Christian, tí ẹ bá wá àwọn Muslim jù, Hausa ló kó jù. Tí ẹ bá wá Christian jù, Igbo ló kó jù. But tí ẹ bá wá mẹ́tẹ̀ẹ̀ta, Yorùbá ló kó jù. Tí ẹ bá ń wá oníṣẹ̀ṣe, ó wà ní Yorùbá tó máa fara wọn. Tí ẹ bá wá àfà, àní lọ́dọ̀. Tí ẹ bá wá pásítọ̀, ẹni lọ́dọ̀. Nítorí pé kiri, tí ẹ bá lọ wá nǹkan tó ń pè ní ìtàn, òyìnbó ló wá pín ilẹ̀. Ní ìgbà tí wọ́n ti gbé òmìnira, tí a ní pé a gba independent, àti ìgbà yẹn ló ti ń circulate, ló ti ń pín, gbá sí mi, gbá sí ẹ, gbá sí mi, gbá sí ẹ, gbá sí mi, gbá sí ẹ, ni wọ́n fi ètò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Láti ibẹ̀ yẹn ló ti wọ́ wà. Wọ́n ní amúkun ẹ̀wù ẹ̀ wọ̀, òkèlè ń wọ̀ ẹ̀ wò sàlẹ̀. Inú ìwà bàjẹ́ la ti ń mu, inú ìwà bàjẹ́ la ti ń jẹ, inú ìwà bàjẹ́ la ti ń gbé. Wọ́n tún wá mú bámbábárí ẹ̀sìn, wọ́n tún wá fi manipulate wa. Tí ẹ bá lọ wo gbogbo àwọn Boko Haram yẹn, nínú 1000 Boko Haram, tipátipá lè máa fi rí márùn tó lè kọ̀ tó lè kà. Ọlọ́wọ́n bá ń gbọ́. Ẹ jẹ́ kí ìjọba arrest wọn. Tí wọ́n bá mú wọn, tipátipá lè máa fi rí márùn tó lè kọ̀ tó lè kà. Because nǹkan tó fi brought wọn, nǹkan tó fi initiate wọn ni pé they think they are fighting opponent, enemies, which is jihad. No, listen. Àwọn people yẹn ti wá ṣìṣe débi pé wọn ò wá mọ Muslim náà, wọn ò mọ Christian. They are just tackling, àbáwọ̀ lè máa sọ, wọ́n tackle government ni. Wọ́n tackle ìjọba tó wà ń bẹ̀ yìí ni o. Ẹ rí wọ́n sọ pé kí Tinubu resign, kí ààrẹ resign.
tí ààrẹ bá resign kò sí ẹni tó lè rí nàìjíríà ṣe mọ́ o ọlọ́run kò sí ẹni tó lè rí nàìjíríà ṣe mọ́ because on play game yìí ó ń gbá game yìí síra wọn ni boko haram ṣe wá boko haram ṣe ní weapon wọn ṣe máa já wọn ṣe máa ṣọṣẹ but ìjọba tó débẹ̀ yìí ìjọba check and balance ni ìjọba kò kì í ṣe ìjọba fàmílétè tutọ́ ìjọba bó ṣe ò jẹ ni but àwọn kan wà tó ti ń jẹ níbi ìbàjẹ́ wọ́n ti mú níbi ìbàjẹ́ wọ́n ti fọmọ wọn síbi ìbàjẹ́ wọ́n ti pín nàìjíríà mọ́ra wọn lọ́wọ́ àwọn ló ń takú ìjọba yìí pẹ̀lú boko haram mo sọ fún yín àwọn boko haram náà ìjà tó ń jà ọmọ ìjà tó ń jà ìjà ẹ̀sìn ìjà ẹnímì lọ́wọ́ bóyá àwọn ń jà mo sọ fún yín sí ẹ lọ kó gba àwọn boko haram yẹn ẹ bá kàn ẹni kó wọn lè ka wọn lè kọ you can never meet an educated person níbẹ̀ ọlọ́run they hide they enslave their brain so that they are fighting jihad but how could you èèyàn máa gbé weapon lọ sí ibi ọmọ èèyàn ẹ̀dẹ̀ máa lọ terrorize wọn kí ni initiation tó fún yín weapon tó ju weapon àwọn tó ń safeguard wa lọ ló wà lọ́wọ́ yín and again ṣẹ́rí máa sọ̀rọ̀ kan fún yín mo tún fẹ́ bọ́ sí ọ̀rọ̀ gbogbo ọmọ Kútù Òjìrè tí ẹ bá ṣọ́ra ìjà tí wọ́n ń jà yìí kò kí ń ṣe ìjà Nàìjíríà mọ́ ó ti ń di ìjà tribalism àti religion because ó ṣe wá jẹ́ pé nígbà tí ọmọ ti wá débẹ̀ nìkan wá le jìjìjìjì táàrí wẹ̀rì ṣé kò yẹ ká ní ọgbọ́n ṣé èèyàn ti wá máa fẹ́ kíyà máa jẹ wá ni ok láàrin màtí tí ẹ bá tiẹ̀ mọ ààrẹ tó wà ń bẹ̀ yìí ẹ lọ wò ó ẹ lọ ka story life ẹ ẹ lọ wò gbà tó ṣe gọ́vnọ̀ ẹ lọ èmi ò mọ̀ I've never met him but tí ẹ bá lọ wo story gbogbo àwọn tó súnmọ́ pátá àwọn ìjọba jẹ́ kí n jẹ ni ìjọba afúnimáwo bẹ̀ afúnimáṣèrègùn ni àgbà tí ẹ ti lóminú tẹ́lẹ̀ òun mo ṣe ń pè ní game changer àgbà tí ẹ ti lóminú tẹ́lẹ̀ ọlọ́run kò kí ń ṣe ààrẹ ló fẹ́ bà Nàìjíríà jẹ́ wọ́n ti plan kínní yìí ti pẹ́ ẹ̀yin mo dẹ̀ wò pé lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin pátá Haúsá ni ẹ o Ìgbò ni ẹ o pàápàá jùlọ ọmọ Kútù Òjìrè tó jẹ́ ọmọ Yorùbá tó wà ń bí ìbàjẹ́ tó wà ń bí ó ti jẹ́ dúdú òlè sódò wà ń bí pé kí Nàìjíríà yìí kó dàrú ò ní fọmọ́lẹ̀ sáyé lọ tí wọ́n ló máa gbé because tí ẹ bá wo kínní yìí dáadáa ọ̀nà north ló ti sábà ṣẹlẹ̀ because ibẹ̀ ni boundary tí ẹ bá lọ ka story wọ́n fẹ́ gba ogbolẹ̀ Yorùbá lọ́wọ́ wa tẹ́lẹ̀ ni ẹ fẹ́ gbọ́ gbogbo ọba máa wé láwàní àbáwọn jàlìbábà gbogbo ilẹ̀ Yorùbá ò bá jẹ́ Muslim country tí ìbá ṣe pé àwọn akọgun wa ní ilẹ̀ Yorùbá dúró wọ́n ṣe wá ṣe peace talk wọ́n ṣe wá invite religion wọ́n ṣe wá gba religion yẹn peacefully the religion was not introduced to us peacefully before go and check it go and read the history both Christian and Muslim it was not introduced to us peacefully before àwọn bàbá náà jà ewé ẹrẹ nìkan pé ẹran dífá ifá Christian ifá ṣẹtí ìṣá kínní kan ẹ lọ ka story ok tó bá yẹ pé nǹkan tí mo sọ kò make sense ọ̀rọ̀ mi ò make sense ok gbogbo àwọn tó ń jà yìí under kí ló ká àwọn mọ́ gbogbo àwọn tó ń ṣọṣẹ́ yìí they counted under Muslim yes they dress like Muslim the Hausa ló ń sọ tó bá dẹ̀ máa fi tó bá máa give speech sọ̀rọ̀ láàrin ìwé kẹrin àwọn bíi nǹkan bíi Islamic ló ń sọ but tí ó bá dé pé jihad lẹ́ ń jà ẹ̀dẹ̀ tún attack Muslim both Muslim and Christian you are attacking every tún kí lè wá fẹ́ ibẹ̀ lè máa sọ pé it's not more a religion wọ́n kàn fẹ́ da ojú ìjọba yìí wọ́n fẹ́ dojú ẹ̀ bolẹ̀ ni Ọlọ́run wọ́n fẹ́ da ojú ìjọba yìí bolẹ̀ ni Ọlọ́run dẹ̀ ní fún yín ṣe àwọn pípù tí wọ́n kó bolẹ̀ lọ́wọ́ yìí àwọn gan ò lè control wọn mọ́ torí àwọn pípù yìí mo ka speech Boko Haram kan sọ pé ẹ̀yin lẹ ń wá ayé ẹ̀yin lẹ fẹ́ lówó ẹ̀yin lẹ fẹ́ kọ́lé ẹ̀yin lẹ fẹ́ bímọ àwọn wà nínú gbómi báyìí tẹ́ bá dẹmọ àwọn náà máa dẹmọ mo kàn gí ìsúnmọ́ èso nìyẹn náà because they doesn't need anything thinking wọn àwọn fẹ́ lọ àlùjọ náà àwọn fẹ́ lọ gain like ọlọ́gbọ́n olóye o gbogbo ẹ̀yin tẹ́ wà ń bikini ìpátá ṣé ẹ mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ni ọ̀tá fàsókè oyin dòbòrí bọ́ba yóò bá rí ẹ̀tọ́ mú ẹ̀
ìwọ tó nà kakọ sọmọ kan mẹ́sàn-án tó kù máa jẹ́ tiẹ̀, but the thinking is not their thinking. Nǹkan tí mò ń ròyìn kò kí ń ṣe thinking àwọn Boko Haram, àwọn people yìí, àwọn terrorists yìí nìyẹn. Their thinking is they are fighting their enemy. Yes, because they are not educated, they are not civilized, they just code them, they just enslave their brain. Wọ́n enslave brain wọn ni. Ẹ̀rí nǹkan tó wà lọ́wọ́ wọn ni. Wọ́n tún ṣe TikTok, ògbó owó tọ́dọ̀ ẹ̀ ń gbà náà dédé kò ṣó lára wọn, kò ṣe pé mọ́tò ńlá kan lọ ní inú igbó náà lọ ń gbé. Ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé àwọn kan ló ń lò wọ́n ṣiṣẹ́. Ẹ fẹ́ da ojú ìjọba ibolẹ̀ àbí? Gbogbo ẹ̀yin tẹ́ ń pogun, gbogbo ẹ̀yin tẹ́ ń pogun, ogun ò dàbí iyán, ogun ò dàbí ẹ̀kọ, ogun ò dàbí kíyàn sùn táyà ẹni lọ́ọ̀dẹ̀ kíyàn máa họrun. Ogun máa ń fọ́ ọ̀nà wọn àti bàbá, ogun máa ń tùlù, ogun ajàmàmálà. Ṣé mo kogun ni? Ajàmàmálà ló ń jogun. Bàbá ò ní dán bàbá ò ní wọ́n ti ọmọ mọ́, ò ní wọ́n ti bàbá mọ́. Oníkàkùn máa fẹ́ dóòlà ẹ̀mí ẹ̀, oníkàkùn fẹ́ sásálà fẹ́ ẹ̀mí ẹ̀. Ò ní wọ́n ti ọmọ, ò ní wọ́n ti bàbá máa sá lọ lọ́tọ̀, ọmọ máa sá lọ lọ́tọ̀. Ẹ wá ń pilẹ̀ ogun, ẹ̀ ń pète ogun, ẹ̀yin wò pé àwọn ọmọ yóò kù síbẹ̀, àwọn ẹbí yóò síbẹ̀, ìwọ ti ní nǹkan táwọn èèyàn ní tọ́, ìwọ ló bàbá ló bá lọ àbọ̀ bọ̀. Wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá ń jí Olódùà máa pín bẹ́ẹ̀. Ìlú wa ní Nàìjíríà ẹ má yẹ kó bàjẹ́. Ó ti ṣẹlẹ̀, nǹkan tẹ́tí kó jẹ ẹ sọ̀rẹ́ndà. Ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tó wà bẹ́ẹ̀ ẹjọ́ tún ṣe. Tribalism, religion, civilization, mo tẹ omi ṣe fẹ́ kà, ẹ ti jẹ́ kí ìjà yóò kì í ṣe ìjà ẹ̀sìn mọ́ o. Wọ́n fi ń takù ìjọba tó wà bẹ́ẹ̀, tó pé ìjọba tó wà bẹ́ẹ̀ ìjọba check yourself ni, ìjọba no nonsense ni. Ìjọba now EFCC ń ṣiṣẹ́, DSS ń ṣiṣẹ́, ọlọ́pàá ń ṣiṣẹ́, everybody ń ṣiṣẹ́, NNPC wọ́n ti gbà gbogbo, because wọ́n ti fi ìwé òfin, wọ́n ti fi law, wọ́n ti fi pín Nàìjíríà mọ́ family kan, wọ́n ti wà entitled. Àwọn people yìí wọ́n fi àgbòfégún wa wọn ò sokùn ẹ̀lẹ́ ni, àwọn tó wá colonize wa ìtọ́nà àwọn ti ní independent àti ní freedom irọ́ ló ń pa. Ẹlẹ́fẹ́ jagun, ṣe ní nuclear weapon, ṣé ẹ ní nuclear weapon, ẹ wá sọ fún mi, ṣé ní wine. Gbogbo ìtẹ́ ń ṣe iná ẹ jọ̀ọ́, ẹ má pe ogun, ẹ pe àwọn ọmọ yìí níbi tó ti ń gbọ́, ẹ̀yin Haúsá, ẹ̀yin Ìgbò, ẹ̀yin tẹ́ wà ń bi àwọn tẹ́ ń fáwọn Boko Haram ní weapon, ẹ bá wọn sọ̀rọ̀ o, ẹ bá wọn sọ̀rọ̀ o, ó ń dòlà àwọn èèyàn. Ilẹ̀ Yorùbá lẹ́dẹ̀ fẹ́ fi kojú ẹ̀ẹ́dẹ̀ lè wọlé, ẹ jọ̀ọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá tí ọmọ ẹ bá wà nù ṣáàmì lọ ṣògùn fọmọ ẹ o, lọ ṣe fọ́bọn, lọ ṣe tìdíjò, lọ ṣàfẹ́ẹ̀rì, lọ ṣe gbogbo ẹni kó lọ ṣe fọ́mọ ẹ o, lọ ṣe fọ́mọ ẹ o. tó àwọn bíbí Boko Haram jábá lọ́wọ́ togun lọ́ fi ń rìn o, wọ́n ń di pàǹtẹ́ o. Fúbọ̀ tá gbá recently tó fi nà wá, wọ́n ní kóòsì wá jáde ó sọ pé àwọn pípín yẹn wọ́n play pẹ̀lú oògùn, ìjọba wa ẹ̀ka kún, because there is no voodoo àbí kí ló ń pè, there is no science in law, kò sí oògùn nínú law. Oògùn dẹ̀ wà, ewé jẹ́ oògùn jẹ́, gbogbo fọ́bọn, tìdíjò, àfẹ́rí, ọ̀fẹ́, kánọ́kò, gbogbo ẹ̀ sì wà. Ẹ ṣògùn fáwọn àmì wà, ẹ má ṣe torí ẹ̀sìn. Gbogbo àwọn pípù tí wọ́n ń jà ọ́ndẹ̀ ẹ̀sìn yìí, wọ́n ró wọn lágbo, wọ́n sín gbẹ́rẹ́, wọ́n ń lò fúnpá, ọ̀bẹ má kàn ẹ̀jẹ̀ lọ́nì. Tó bá yin àwọn àmì wa yìn wọ́n tí bòbá ọlọ́ba sọ wọn gún ọlọ́bẹ má kàn ẹ̀jẹ̀. Ẹ̀jọ̀ ẹ má dẹ́mi àwọn àmì wa légbodò ẹ̀yin ìjọba, ẹ̀jọ̀ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe o. Pàápàá jùlọ nǹkan tó wá dùn mí jù, ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìlọrin, Kwara kò kí ń ṣe ilẹ̀ Haúsá, ilẹ̀ Yorùbá ni. Ẹ jẹ́ káwọn Fúlàní kó ń bẹ̀, ẹ lọ ka ìtàn. Tó bá tiẹ̀ jẹ́ pé ó sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ló gbàbọ̀dè tó fi lọ kógun ja Aláàfin, ìtàn kan mo fẹ́ sọ. Ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì o. Ó ti yé yín, ìran wa ni wọ́n á máa jẹ́ o, àwa la ní DNA, ìdìkọ́ náà lájọ́ ń sẹ. Ifá ló tẹlẹ̀ ẹ̀bẹ̀ yẹn dó, Ifá ló tẹ̀ dó. Ìlọrin ó ní nǹkan tó bí Ìlọrin, ó ní nǹkan tó bí ibi tó ti ń lọ ẹni ìtàn kan mo wá sọ. Ẹjọ́ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá pátá, gbogbo ẹ̀yàn ọmọ Kútù Òjìrè, ẹ má jẹ́ ká wo ìjọba yìí lójú o. Tó bá ní nǹkan tó lè fi ràn ìjọba yìí lọ́wọ́, ẹ fi ràn ìjọba yìí lọ́wọ́. Ẹ má jẹ́ káwọn Boko Haram gbalẹ̀ wa, ẹ má jẹ́ kó gbalẹ̀ wa, ẹ má jẹ́ kó da ojú ìjọba yìí bolẹ̀ o. Kíní ti kúrò ní pé Muslim and Christian ló ń bájà o, ìjọba yìí ló ń bájà o, nítorí pé wọ́n ti jẹ dòdò. Ó dẹ̀ tásìkò láti mú wọn, láti kó ọwọ́ wọn sínú. Mo ń bọ̀, mi ò tí ì dé. Ẹni tó bá ní kí n má dé, mo ò ní dé bá àtẹ́lẹsẹ̀.